tẹni tó dé lárí a ò mẹ́tẹni tó kàn kọ́lọ̀ Elédùmarè kó má jẹ́ kí ibi ó kàn wá ẹ rí pé wọ́n ti ń ṣàyàn ẹ̀ tipẹ́ bàtà 13 ni wọ́n bá ń bẹ̀ wọ́n lọ sílé ẹjọ́ lónìí àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ pẹ̀lú Abdulrahman Mohammed Bello wọ́n fi ojú àáfàá kan náà kan lé ẹjọ́ àáfàá ọmọ 41 years Ahmed Abdulwasil from Aduralere nílùú Ìlọrin ọmọ ọdún 31 ìyẹn 41 years lòun àáfàá ni wọ́n tún fi ojú ọmọ ọdún 28 wọ́n ní ìyẹn ti businessman new life business person lòun Sulaiman Muideen from Amilẹ̀gbẹ̀ ní Ìlọrin ìlú Ìlọrin náà tún ni ìyẹn Sulaiman wọ́n tún fi ojú ọmọ ọdún 29 kan náà hàn wọ́n ní ìyẹn ń tún fóònù ṣe bóyá fóònù tí wọ́n gbà lọ́wọ́ ọmọ yẹn bóyá fóònù ọmọ yẹn bóyá wọn ló máa flash ẹ̀ tí wọ́n wà máa lò tí wọ́n nílé trace ẹ̀ get àti mọ irú iṣẹ́ tí yẹn ń ṣe but wọ́n jẹ́ ká mọ̀ pé phone repair ni orúkọ yẹn jẹ́ Jamiu Uthman from Aduralere ní Ìlọrin àwọn compound wọn náà wọ́n ti wá ṣe rí àwọn Aduralere another person ọmọ ọdún 31 31 years wọ́n ní àgbẹ̀ lòun orúkọ tiẹ̀ náà jẹ́ Abdulrahman ọ̀rọ̀ Ramoni wá sùn báyìí Abdulrahman Jamiu from Jabiko Lami tí má ti pè ẹ kàn ṣáà bá mi gbà bẹ́ẹ̀ from bóyá Elémèrè Màlété mi mọ̀ bóyá Màlété wà nílọrin o àbí Màlété Ìbàdàn ni o mi ì tí mọ̀ o bọ̀ Màlété ní ti Ìbàdàn eléyìí wọ́n ní Màlété so àmọ́bi tó wà wọ́n láwọn wọ́n ní gbogbo àwọn tó dárúkọ yìí ìyẹn Abdulrahman Mohammed Bello àti Abdulwasil Ahmed Abdulwasil àti Sulaiman Muideen àti Jamiu Uthman àti Abdulrahman Jamiu wọ́n ní gbogbo pátápátá wọ́n ní wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan náà ni àti ìmọ̀ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n bá ń ṣe ìwádìí wọn tí ọ̀rọ̀ bá ń lọ ṣùgbọ́n nílé ẹjọ́ Abdulrahman òun sì ń pariwo pé òun nìkan lòun pa ní kọ́ọ̀tì lónìí ó sì ń pariwo pé alóhun nìkan ni òun pa okay wọ́n ní Ìlọrin ló wà there is Màlété ní Ìlọrin ó tọ́nú mi o Màlété wọ́n ní Màlété wọ́n ló wà ní Ìlọrin so Ìlọrin sì ni ó ti dá Adéolúwa Adépọ̀jù God bless you ṣe wà Ezekiel Ọládélé God bless you so gbogbo ìta ṣì rí náà okay that is where we have Kwara State University Ọ̀gbẹ́ni Yusuf Bọ́látitó Yetunde Yusuf God bless you ẹ ṣé so Ìlọrin náà ṣì ní gbogbo bí tá ṣe ń sọ iná àwọn tó ṣì kó Ìlọrin ni so ní òní adájọ́ ò tí ì lè ṣiṣẹ́ púpọ̀ lórí kéèsì yẹn ariwo ti ẹ̀ pọ̀ àwọn èrò kún bẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ so adájọ́ sì ti wá ní pípọ́ lọ rèé fi wọ́n pamọ́ sí òkè kúrà custody tí n bá ti pronounce ẹ̀ dáadáa ẹ mọ́ bínú Yorùbá ṣe pé ó ní ìdí ó so kò sámi lórí ẹ̀ bóyá òkè kúrà àbí òkè kúrà yóò ti yé yín ibẹ̀ ni wọ́n ní kó lọ fi wọ́n sí títí di ọjọ́ 6 oṣù kẹta tí ìgbẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ àbí tí ó tẹ̀síwájú ni wọ́n ti sún gbogbo ẹ̀ sí March 6 wọ́n ní kó wà ń bẹ̀yẹn náà kó lọ fi wọ́n pamọ́ àwọn márààrún tí ẹ bá wo kinní kan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àti rá àfáà kan bẹ̀ 41 years bọ̀ gbogbo àwọn tí wọ́n tò yìí kò sẹ́ni tó ti wọ 50 years nínú wọn ọ̀dọ́ sì ní gbogbo wọn ṣé ká sọ ọmọ 28 years ní ká sọ ọmọ 29 years ní bọ̀bọ́ ìgan pàápàá lápàtà ìgan pàápàá òun gangan ọmọ 29 years ní kò tí ì wọ school ibo ni mo fẹ́ bá ọ̀rọ̀ mi lọ èmi ò mọ ibi tá à ń báyé lọ ṣé rí bọ̀bọ́ ìgbésí ayé bọ̀bọ́ Abdulrahman yìí if you look at him bọ̀bọ́ tó jẹ́ lápàtà tó pààyàn yìí ó look gentle he looks innocent
ìyẹn ni wípé ìwọ tó ń gbọ́ mi lọ ṣọ́ra má judge èèyàn by the look. Alágbájá ó jẹ́ nsọ mo tẹ̀ ṣe ó jẹ́ kó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán mo wà at peace pẹ̀lú ẹ̀. Ẹ̀kọ́ ni pé kó wà very very careful. Facially ó lè jẹ́ nsọ innerly nǹkan. Ṣé wá rí another thing, ṣé this particular guy ó gbé ẹ̀sìn Islam báyìí ó rù lórí ni. Ibi tí a bá ti ń ṣètò kẹ́ tó mú ẹnu lé ọ̀rọ̀ mùsùlùmí báyìí ó ti bọ́ síbẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè. Wọ́n dẹ̀ máa ṣépè gan. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa mo rí yín o mo ṣe máa padà máa kí yín alẹ́ yọ kankan. Wọ́n máa attack àwọn tó máa attack ni tẹ́ bá ti ń ṣe ètò kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam àwọn èèyàn ló máa attack. Mo máa sọ fún yín mo ní most of àwọn people yìí if you see them one on one wọ́n ò lè buckle up shoe ẹ̀ fún ẹ shoe ẹ̀ kó gbẹ́sẹ̀ lẹ̀ fún báyìí pé kán bẹ́ẹ̀ dé bàtẹ́ wọ́n ò lè dé. Àwọn èèyàn yẹn wọn ò jámọ́ nǹkan kan most of them wọn ò jámọ́ nǹkan kan nínú ayé. Àwọn ló máa sọ̀rọ̀ sí ẹ kó tó type comment kan pé ha ó ga o wọ́n á ti fèsì pé ó ga lára kíní kan nìkan. Àwọn ló máa ń jàjẹ́ ẹ̀sìn. Wọ́n ru ẹ̀sìn yẹn lórí bí ẹni wípé àwọn gangan àwọn ló number 1 tó kọ́kọ́ wọ àlùjọ náà. Wọ́n máa ṣe bí PE Ọlọ́run nínú ayé tó sì jẹ́ wípé ìwà burúkú ó wà ní ọwọ́ wọn. Mo ti máa sọ fáwọn èèyàn wa pé kẹ́ máa train àwọn ọmọ wa. Àwọn ọ̀rẹ́ ẹbú tẹ́lẹ̀ ní ti lórí social media. Mo meet ọ̀rẹ́ mi orí social media láti ríra. Mo gbogbo ẹ̀ kò máa kí gbogbo ẹ̀ ò máa kí work. Out of 100. Èèyàn tó dánú ẹ̀ tó lè meet lórí social media wọ́n lè má ju 20% lọ. Báwo ló ṣe wá fẹ́ mi èèyàn tó dá tó jẹ́ 20% nínú wọn. The best ni pé ẹ train now ẹ jẹ́ ká bá ọmọ wa sọ̀rọ̀ kó wà very careful. Torí pé tẹ́ bá gbọ́ eléyìí wọ́n meet lórí social media. Eléyìí wọ́n meet lórí social media nítorí pé tẹ́ bá rò dáadáa ní ayé ìgbà kan àwọn gbọ́mọgbọ́mọ tí wọ́n pọ̀ tó máa ń jí àwọn èèyàn gbé. Àwọn tó máa ń sábà jí àwọn èèyàn gbé àwọn náà ló tún lo ọgbọ́n pé okay wọ́n ń jiyàn gbé àṣírí wọ́n tú wọ́n ní wọ́n one chance àṣírí wọ́n tú wọ́n lọ pè nìkan síbi kan wọ́n rí wọ́n trace ìgbà kan ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n wá change ìgbà kan wọ́n bẹ̀rẹ̀ sí lo ní phone. Ẹ kàn máa rí pé nọ́mbà kan pè yín àwa ni ẹ má bínú o bàbá ló ní phone ẹ àwọn fẹ́ send bàbá ló fẹ́ send credit sí ọmọ wọn wọ́n wá ṣe mistake wọ́n wá send ẹ sórí nọ́mbà yín ẹ jọ̀ọ́ bá wa dá padà ẹ jọ̀ọ́ ẹni tó rí ẹ bá pé tó bá ti kọ́kọ́ fi gbé àgbàlagbà wọlé ó lè kọ́kọ́ fẹ́ máa jẹ́bọ̀ ẹni tó bá lo nọ́mbà 6 àmọ́ pé ó send ẹ̀ sí mi ò lò sọ fún wọn pé ẹ lọ lóòdù ẹ lọ́dọ̀ mi ò lò I don't even care. Bọ́ níbi tó bá ti sọ pé o ti fẹ́ máa load ẹ̀ because randomly ni wọ́n ṣe kíní nọ́mbà wọ́n ṣe randomly ni wọ́n send àwọn messages yẹn síta. So if you are not careful if you are not smart enough tó tètè ro 1+1 ìwọ náà wá sọ pé bóyá nọ́mbà kan mi ò rí nọ́mbà wo lélẹ̀ wọ́n ṣe wá send ẹ̀ we you send message sí wọn pé mi ò rí wọ́n ṣe wá send nọ́mbà ìwọ náà wá fẹ́ reply wọ́n ní bàbá yẹn wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ by the time tó bá ti wá gbọ́ ó ṣe ọmọ mi á dáa fún ẹ kíní kan ló ní kó máa gbọ́ oore tó ṣe fún mi má ṣe wo tó bá ti jí láàárọ̀ ọ̀la kó lọ mú iyọ̀ tó bá ti fi wẹ̀ tán kó dà sórí ta mẹ́ta kó wá pè mí padà máa wá sọ nǹkan tí wàá ṣe fún ẹ pẹ̀lú oore tó ṣe torí owó yẹn lọ́mọ yẹn fẹ́ fi jẹun ní school irọ́ ni o by the time wọ́n máa fi àfọ̀ṣẹ́ wọ́n fi bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ àti rí cases yẹn lóríṣiríṣi àwọn tó lọ àtàwọn tí bẹ̀rẹ̀ ìyàwó wọn tó jẹ́ tí màá yẹn jẹ́rìí sí pé ọpẹ́lọpẹ́ ìyàwó ẹ̀ bó ti yẹ kó máa ó fẹ́ rán máa dìgan ní kápẹ́ tí wọ́n tì mọ́lé tó ń pariwo pé òun máa lọ òun lọ ó máa dọ́sùn òun lọ wọ́n ti fi nǹkan bá sọ̀rọ̀ a rí pé àwọn kan tún fi ẹsẹ̀ rìn lọ síbi tán ti pa wọ́n àwọn yẹn wọn ò mọ̀ọ́mọ̀ ìgbà táwọn èèyàn tó wá já ọgbọ́n wípé tọ̀ tán bá ti gbé fún ọba bàbá kan sọ pé wọ́n á ní kò ní í dá wọ́n á dá padà fún tí ayé tún bẹ̀rẹ̀ sí ní já ọgbọ́n wọn táwọn èèyàn tún rìn lọ bí tí wọ́n ti fi fẹsẹ̀ pa wọ́n mọ́ wọ́n tún bọ́ sórí social media wọ́n mọ̀ wípé majority àwọn obìnrin àwọn ọkọ pọ̀ ní ayé nítorí àwọn àti nígbà pé population àwa obìnrin ó pọ̀ ju tàwọn ọkùnrin lọ ṣé ẹlẹ́yìn ìyá wa náà lẹ́dẹ̀ máa tẹ̀ jẹ́jẹ́ fáwọn ọmọ wa ń sìn lọ́mọkọ wálé lágbájá ti mọ́kọ wálé ní kíní kan ò tí mọ́kọ wálé òun náà ní ẹni ẹ̀ tó bá tẹ̀ tí kẹ́nu sóun ló máa sọ yẹ́sì
Some parents are so desperate. Wọ́n fẹ́ kọ́ ọmọ wọn get married. Some parents wọ́n fẹ́ ní gbé signboard pé ọmọ mi ń wọ àìmọye àwọn òbí tó máa wá báyìí mi. Ẹ jọ̀ọ́ ọmọ mi ó yẹ kó ti marry ọmọ ọdún mélòó. Ó máa pé 26 years. Mo ní màmá ẹ má rush ọmọ yín. 26 years ò tí dàgbà jù ẹ fi lára balẹ̀. Ṣó mọ̀ pé wá bá mi kò gbọ́dọ̀ mọ̀ ọgbọ́n náà ní tẹ́ bá rọ́pò tẹ́lẹ̀ bá mi introduce sí. Kí ló dé tí mi ò máa introduce àwọn èèyàn síra wọn mọ́ ní Nàìjíríà? Mo sọ àwọn tó pé àwọn ọkọ àwọn àyàwó máa sọ mo ní mi ò lè introduce èèyàn sí ní Nàìjíríà torí pé ẹrú ẹni ẹ̀mí ò mọ̀ bí ritualist ni. When people come to my DM, ẹ jọ̀ọ́ I need the kíní kan. Ṣé bí ọkùnrin bọ̀ àwọn ọkùnrin tó wà l'Amẹ́ríkà bíi tí wọ́n láwọn need the responsible obìnrin. Àwọn gan sọ pé àwọn ò fẹ́ ní Nàìjíríà. They are Muslim brothers. Àwọn méjì. Wọ́n ní ìwé wọn ò ní problem ìwé. Wọ́n ní ìdíyàwó alálùbáríkà. Wọ́n láwọn ò fẹ́ Nàìjíríà. Èmi náà ò dẹ̀ lè introduce ọkùnrin síyàn ní Nàìjíríà. Ẹni tí mi ò mọ̀ délédélé. Mi ò ṣé mi fún wa lórí Facebook lẹ́ni kí n máa introduce ọkùnrin sí yín. Èmi ò lè introduce ọkọ sí yín. Kì í ṣe pé bí àmì lè ṣe. Nítorí ayé gbẹgẹ orí social media ni wọ́n ti wá mú mi ìrẹ̀lí mi ìrẹ̀lí jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ directly or indirectly. I don't want it. Orí social media ni wọ́n ti wá. Àwọn kan lórí dating site. Bọ̀bọ́ kan tó jẹ́ wọ́n lábẹ́ òkúta nígbà yẹn. Orí dating site gbogbo àwọn tó pátápátá orí dating site ló ti kó wọn. Orí dating site náà ti kó wọn. Tí ìyàwó ọkọ ń dùn lọ́rùn tí ìyàwó mú lẹ́sẹ̀ dání bọ̀bọ́ tó bá wọn kó wá orí dating site ló ti kó gbogbo wá. Orí èèyàn lórí social media. Ó pé oní pé kó wá torí look ó ti lọ sórí page. Look, mo máa sọ fún yín, ẹ má fi profile àwọn èèyàn lórí Facebook, ẹ má fi judge life wọn, ẹ má fi judge real life wọn, ẹ má fi judge personality wọn. Irú bọ̀bọ́ yẹn sì ó ní followers about 3.4 followers lóní. Tẹ́ ẹ bá lọ wò dáadáa, bọ̀bọ́ yẹn dẹ̀ láwọn kakos àwọn kan, àwọn bíi mẹ́ta kan tí wọ́n jọ wé rí báyìí. Tí àwọn tí wọ́n jọ ń máa bóyá wọ́n tó bí mẹ́rin mẹ́wàá máa rí pé wọ́n jọ bá ń wà kó wọ́n jọ ń ṣe bóyá mi mọ̀ bóyá àwọn guys ẹ̀ tí ìgbẹ́jọ́ bá ń lọ a máa mọ̀ bóyá àwọn làwọn tán kó wá yẹn tí wọ́n sọ pé wọ́n wà ní group bóyá àwọn làwọn group bọ̀bọ́ yẹn á máa náwó bí ẹlẹ́dà ẹ lọ rí nìkan tó ti náwó iṣẹ́ àfáà ló ń ṣe. Now let's come back ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ní kọ́mọ yín lọ kọ́ṣẹ́ àfáà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ̀yin lẹ bá yé àwọn ọmọ yín jẹ́ ẹ̀yin gangan òbí ẹ̀yin ló yẹ ká blame òbí mi wà láti ayé ló ti máa jóná dọ̀run òbí mi wà tẹ́ ti fojú èèyàn òpó ló máa kọ́kọ́ jẹ́ number 1 pé torí òní bí Ọlọ́run ẹ rí pé inú náà àpáàdì lẹ́tìrì tí ó mọ jóná. Most of you parents there encourage àwọn ọmọ yín kí wọ́n lọ kọ́ṣẹ́ àfà. I don't understand. Ṣé tẹ́ bá ní kó lọ sílé kéwú kéèyàn lọ sí ọ̀tọ̀ ní kéèyàn lọ sílé kéwú kó lọ ní ìmọ̀ nípa pé Arabic. Tẹ́ bá ti wá ṣe wòlímọ̀ tán ẹ lè kọ́ṣẹ́ àfà. Irú jẹ́ ẹ lè kọ́ṣẹ́ ọwọ́ ni. Èèyàn lọ sílé kéwú kò ní kó má lọ sí school now, kò ní kó má jẹ́ graduate, kò ní kó má ṣiṣẹ́ ní bank, kò ní kó má jẹ́ accountant, kò ní kó má jẹ́ engineer, kò ní kó má jẹ́ senator, kò ní kó má kàwé kó gboyè kó jẹ́ doctor kó má pè bí doctor professor. Ṣáà láwọn tó jẹ́ professor ní tó dẹ̀ jẹ́ Muslim tí wọ́n dẹ̀ kéwú tí wọ́n dẹ̀ kàwé mọ́ ni. Ẹ̀yin ògo Ọlọ́run here comes. Ibi tó lọ ti kàn yín mo rí pé ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí tax force ni máa chip in àwọn nǹkan kan fún yín. Ẹ̀yin ògo Ọlọ́run kí ló ń tẹ́ ẹ tí ń wò kó tó dì sìn bóyá ẹ kì í follow àwọn trend àwọn kan tó lọ lórí social media. Tẹ́ ẹ máa rí àwọn ọmọ ilé kéwú tí wọ́n máa ṣe fídíò ìgbà ẹ máa gbọ́ ẹ gbọ́ wọ́n ní kéèyàn kó lọ ẹgbọ́n wọlé wò ló dáa jù kéèyàn kéwú àbí kó lọ sí school tẹ́ni tó bá lọ sí school ó kàn máa mọ̀ nípa ìmọ̀ ìwé nìkan ìmọ̀ ayé nìkan ló máa mọ̀. Àwọn táwọn kéwú àwọn máa mọ̀ nípa ìmọ̀ ayé ìmọ̀ kinní kan ìmọ̀ gbá kan so definitely wọ́n ṣàn sọ pé kéwú ló dáa jù kéèyàn lọ lé kéwú ló better jù kéèyàn lọ sí school lọ èmi ọmọ kan tó gbé sí wọn lórí. Ibẹ̀ náà làáfà kan ti tún tó ṣì ń ṣe dáwà tí àfà yẹn sọ wípé àwọn báwo ni ẹ ṣe máa expect kéèyàn lọ́dún 7 nílé kéwúkẹ́ ní kó tún wá lọ sí school kò tàbí kó wá tún lọ kọ́ṣẹ́. Ìgbà ọdún mélòó ló wá bẹ́ẹ̀ fi ṣe lọ́wọ́ sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ pé ẹni tó bá ti lọ tó ti wá kéwú tó ti wá lọ́dún 7 yẹn náà ó ti ṣe freedom náà nìyẹn.
ìyẹn ni pé kò ní ìdí kó kàwé mọ́ kò ní ìdí kó ní ìmọ̀ kankan mọ́ ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àwọn tẹ́ ń breathe tó ń lọ lé kéwú tẹ́ ní pé kó máa lọ lé kéwú tí wọ́n lọ ń kọ́lé tó wọ́n wá dà fà kí ló fẹ́ máa jẹ kí ni ẹ fẹ́ kí wọ́n máa jẹ kó lọ máa ganu síbi tọ́wọ́ lónìí náà wọ́n bá ti ń ṣènáwó torí ẹ̀ lẹ́ṣẹ̀ ni pé most of àwọn àfáà kan they are irresponsible wọn ò dẹ̀ láàkúrí wọn ò lójú tì torí mi òde tí wọ́n ti pè wọ́n àti tí wọ́n ò pè wọ́n padà ganu síbẹ̀ ni. ó dijọ́ tẹ́ ẹ bá tó mú kúrò wípé wọ́n ń ṣàdúrà wọ́n fowó lẹ̀ sínú gbá fáwọn aláfáà lẹ́ẹ̀rí pé most of them wọ́n máa palẹ̀ mú ara wọn wá lọ wá ṣẹ́ṣe ẹ̀yin náà tẹ́ ń kówó sínú gbá fún wọn náà ẹ̀yin náà ẹ̀ múra sí láyé ìgbà kan àwọn àfáà gan rán wọn ní school àwọn àfáà jẹ́ kó mo kọ́ṣẹ́ ẹ máa rí láyé ìgbà kan ẹ máa rí pé bọ̀dá kámẹ́ntà tó wá ó yá lọ bá mi lọ́bẹ̀ lọ́wọ́ àfáà pé ṣé wọ́n ti bá mi ṣe àmì tán tí àfáà tán ní ká lọ bá pé ṣó ti ṣe àyẹ̀ tán tí ìbá ṣe tí ò bá kọ́ṣẹ́ kápẹ́ntà wọn ò lè bá sọ pé ńgbà ká kí ni wọ́n lè lọ gba kíní wá lọ gba kóló yín wá lọ́dọ̀ àfáà ó yẹ lọ kíní kọ̀ọ̀kan ẹ tó bá mi jó ilé mi ẹ tó bá mi ṣe wẹ́dà tó bá mi ṣe bọ́ngláàrì ilé mi àfáà ni. àfáà tó yẹ kí wọ́n máa ń lọ bí 2 months yẹn 1 month tó máa ń lọ ṣe káàkiri àfáà gidi ni tó máa ń gbọ́ mi báyìí ó ní iṣẹ́ ó dẹ̀ mọ iṣẹ́ yẹn. so kí ló dé tí ẹ lè encourage àwọn ọkùnrin yín jà so lazy ní Ìlọrin so lazy ẹ má máa sọ àwọn obìnrin yín ẹ wá sọ wọ́n di kẹ́tẹ́kẹ́tẹ́ because eléyìí àfáàní eléyìí àfáàní eléyìí àfáàní eléyìí àfáàní gbogbo ìdá ẹ̀fà àfẹ́jọ́ nítorí tọ́lọ́ tó bá wá ní onítìjú mi ni kò sá máa lè nílọrin kílẹ̀ tí wọ́n ní dúró àwọn obìnrin yìí wọ́n ò dúró wọn bàjẹ́ kò sá máa lè nílọrin ẹ̀gbọ́n fẹ́ kọ́ máa lè tẹ́lẹ̀ ni mélòó nínú wọn ló ń fowó oúnjẹ lẹ̀ mélòó ló tó wà responsible ló ń tọ́jú àwọn ìyàwó yẹ kó ṣe tọ́jú èlò ṣé àfà ń gba sálárì ni I'm just asking ṣé àfà ń gba sálárì ni yàtọ̀ sí wípé wọ́n ní ìnáwó ṣe ró lójú àfà àwọn àfáà kan wà tí àwọn bàbá kan wà tẹ́bí tọ́lọ́run kẹ́ wọn dé bí tí Ọlọ́run kẹ́ wọn dé wọ́n ti ní àwọn tí wọ́n ti ṣàdúrà fún wọ́n ṣògùn fún wọn tí wọ́n ti ṣe àdúrà fún tí gbèsè ayé wọn ti nítumọ̀ táwọn yẹn máa sọ pé bàbá àwa dúpẹ́ oore àwọn àfáà kan wà gẹ́gẹ́ wípé tó bá lọ sóde tó bá invite wọn sóde tí mi bá délé ó lè pa 2 million ó depend èmi sì lọ sóde kó jẹ́ pé 50,000 èmi ní lọ sóde kó 100,000 wá mo fẹ́ béèrè ṣójoojúmọ́ ni àwọn àfáà náà ń powó wọlé ni ṣójoojúmọ́ ni ìnáwó wà ní àwọn mo ti rí pé àwọn obìnrin yín ti ń jáde nílọrin wọ́n lẹ́yìn ọkùnrin wọ́n lẹ́yìn lẹ́sì ilé àfà ẹ wá sọ ìyàwó wọn di kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé àwọn obìnrin náà tó bá ti ní ìdí ọkọ àwọn obìnrin kan àwọn parents kan náà wà àfà mo fẹ́ kó fẹ́ ọmọ Ìlọrin mo fẹ́ kó fẹ́ ọmọ Ìbàdàn mo fẹ́ kó fẹ́ ọmọ Abẹ́òkúta ni ó yá mọ́ fọmọ yípo ọ̀dà náà máa choose fọmọ ni. ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé indirectly or directly ẹ̀ ń bá yí àwọn ọmọ yẹn jẹ́ ní mọ̀ pé indirectly or directly ẹ̀ ń bá yí àwọn ọmọ jẹ́ àwọn obìnrin yín ní Kwara nílọrin wọ́n kàwé àwọn obìnrin yín nílọrin wọ́n kọ́ṣẹ́ àwọn obìnrin yín nílọrin they are very very hard working and we are proud of them ṣùgbọ́n most of àwọn ọkùnrin yín 80% of them they are lazy wọ́n fẹ́ ṣàfà ìwọ òbí náà tó kọmọ sílé ké pé kó lọ kọ́ṣẹ́ àfà ẹ dákun ṣe èmi rò bí pé ṣe àfà yẹn kó yẹ kó jẹ́ pé ẹni tí Ọlọ́run bá pè ní pé o pè ẹ wá ṣiṣẹ́ àfà ẹ kọ́ṣẹ́ àfà àwọn tó kọ́ṣẹ́ àfà ṣé wọn ò ní jẹun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ògo Ìlọrin ó jẹ́ ẹbí tí ọ̀rọ̀ yín iṣẹ́ tí mo fẹ́ gbé tí mo rí àwọn nǹkan tẹ́ ẹ sọ tẹ́ ẹ ṣe ni o àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ ti máa ṣe àwọn kan tó máa wàásù àwọn jálàbí bàbá kan wà ó ṣe dá wà bàbá yẹn sọ wípé ta ló sọ pé kò mọ́ ṣoògùn ó ṣoògùn ta ló sọ pé kò mọ́ ṣoògùn
ogun pa ó ṣoògùn gbogbo ìgbà tí wọ́n sọ̀rọ̀ àwọn èdè yẹn ẹ̀rí sọ bàbá àfà kan náà sọ pé wọ́n tí ẹ bá ṣe pé èèyàn ọmọ ilé kéwù èèyàn tí ẹmọ tó yẹ kéèyàn sọ ẹ̀yin ló yẹ ká ẹ máa fẹ́ obìnrin tó dáa jù àfà tí ò lọ skul ìní tí ò lè ṣe ìbónú wọn kò kọ́ṣẹ́ kò páàsì kò fẹ́ẹ̀lì kò kúrò ní kíláàsì kan náà ilé kéwù nìkan ló lọ o kí àfà àgbà kó wá máa sọ pé tí ẹ bá ṣe pé èèyàn ọmọ ilé kéwù yìí pẹ́ ṣíṣà irú àwọn ọmọ gómìnà àwọn ọmọ kìíní sẹ́nitọ̀ kankan yìí ló yẹ kẹ́ máa fẹ́ wọn àní ó dá kéèyàn fọ́ ọmọ olówó kó fẹ́ mọ nídìílé olówó èèyàn omi kanjo ní ó fẹ́ mọ nídìílé owó ńgbà tá a débẹ̀ wọ́n wá dárúkọ àgbòlé yẹn pé mo jẹ́ mo sọ pé ó dá kéèyàn fọ́ ọmọ nídìílé olówó kánìdì kìíní kẹjọ ti dà irú àwọn yẹn á dá nǹkan síta fún wọn ní nígbà tá a bá dá nǹkan sí wọn lára wọ́n sáré gìrìgìrì wá sọ́dọ̀ àwọn àfà bẹ́ẹ̀ ṣe mọ fẹ́ wọn nu ìyẹn ni wípé wọ́n á sọ wọ́n á fẹ́ àbìlù àfà ní sọ ògo Ọlọ́run bóyá ẹ̀rí gbogbo fídíò yẹn torí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ ti gbé ó tó dọjọ́ pé wo ilé ìṣẹ̀lẹ̀ ni bàbá yẹn ní wípé nígbà tí wọ́n bá dá nǹkan sílẹ̀ tó fẹ́ nǹkan sí gbogbo àwọn ọmọ olówó yẹn lára ìyẹn láwọn obìnrin tí wọ́n ya wèrè tí nǹkan kan ṣe wọ́n tí wọ́n ń sẹ́wín wọ́n wá padà wá sọ́dọ̀ àwọn àáfà àdó àwọn fún ìtọ́jú ibẹ̀ làwọn ọmọ ilé kéwú dẹ̀ bíríìdì yẹn wọ́n ti wá máa fẹ́ wọn. ṣe rí pé ṣẹ́ pọ̀ fún yín láti ṣe ṣe rí pé ṣẹ́ pọ̀ fún yín láti ṣe kó mọ fẹ́ nǹkan sáàrin wọn. So kí ni impression tí wọ́n ti fún àwọn ọmọ ilé kéwú yẹn kí ni impression tó ń fún àwọn àfáà kéékèèké àwọn yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n máa jẹun irú Rahman yìí ẹ bá ń bèrè pé tá ń kọ́ ta làáfáà rẹ̀ tá ń kọ́ kéwú níbo ló ti rá káàntì tó fi ṣògùn owó yẹn èmi fẹ́ bèrè ni o Abdulrahman Muhammad Bello ọmọ ọdún 29 yìí bàbá ẹ̀ ó dẹ̀ kó ní tíṣà ni bàbá òun níbo ló ti rí àkáǹtì tó fẹ́ lò yìí ẹ bá ń bèèrè lọ́wọ́ àfa rẹ̀ ẹ mọ̀ bínú o ṣé béèrè ò fàjà ẹ má bínú àwọn àfa tó bá ti àwọn jálàbí tó bá ti sọ wípé kán ṣoògùn ògùn dá ààyò dá tó bá ti sọ àwọn ìkan sọ wípé a ò ṣe ní lówó ò ṣe ní má lówó wà lówó àwọn àlùjọ̀nú kan ń gbé àlùjọ̀nú sọ̀kalẹ̀ nígbà tí àlùjọ̀nú dé àlùjọ̀nú tí wọ́n ń bèèrè lọ́wọ́ pé kí ló ń fẹ́ pé ìwà àlùjọ̀nú yìí ṣó wà nínú àlùkùránì kẹ́ ẹ mọ̀ pa àlùjọ̀nú sọ̀kalẹ̀ kẹ́ ẹ mọ̀ béèrè nǹkan lọ́wọ́ àlùjọ̀nú. mọ́ sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn kéékèèké àfáàtẹ́rì nígbà táwọn tó jẹ́ ọ̀gá wọn bá ti ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn náà fojú sí ara iṣẹ́ kíkọ́ ni ara iṣẹ́ kíkọ́ ni wọ́n ti kọ́ ni wọ́n ti kọ́ so ẹ bèèrè látọ̀ gbogbo tẹ́ bá fẹ́ fọ̀ mọ́ ẹ bèèrè lọ́dọ̀ àwọn ọ̀gá wọn náà àwọn leader àwọn tó kọ́ wọn lékewà àwọn ọ̀gá wọn náà a fẹ́ mọ̀ wọ́n ẹ wádìí wọn dáadáa ni àwọn tí wọ́n jọ ń rìn yẹn níbo náà ti mọ́ra gbogbo àwọn groups ọkùnrin àwọn jọ yẹn ṣé ilé kéwù kan ni wọ́n ti jáde tí wọ́n ti mọ́ra wọn ni àbí wọ́n ṣára wọn káàkiri gbogbo ẹ̀ la ní interest la fẹ́ mọ̀ àkáǹtì tó ń lò ìbò ló ti ṣe bẹ́ẹ̀ sọ pé àbí ẹlẹ́ẹ̀fàyè gbà wọn lọ́ṣun Ògo Ìlọrin mo ní tí ò tẹ̀ṣẹ̀ nítorí nǹkan báyìí náà lẹ́ẹ̀ ṣe fi àyè gba àwọn ọlọ́ṣun àwọn ẹlẹ́bọ àwọn kíní kan fàyè gbọ́ ọlọ́ṣun ẹ̀dá àwọn tó ń ta lékun lẹ́jà lé Ìlọrin kan sí ẹ ti kó wọn kúrò bẹ́ẹ̀ ni ibi tó yẹ kẹ́ ẹ ti mú kẹ́ ẹ kí mọ́rọ̀ yín ìgbẹ́kọ́ lẹ ti mú ẹ má bínú o ẹ̀yin Ògo Ìlọrin ẹ má bínú o àwọn onílékun lẹ́jà àtọ́rí eku àtọ́rí ẹja àtọ́rí kíníkan orí ìmàdò wọ́n wà nílọrin àbí wọ́n sí lọrin kí lẹ wá ń tọrọ ayín sí dé ẹgbẹ́ àwọn ọlọ́ṣun yẹn ni pé kọ́mọ́ wà ìbéèso làwọn fẹ́ dà sínú odò gbogbo àwọn àfáà tí ń jó lékun lẹ́jà ṣé bàdàn náà ti wá rà ni ibi Ìlọrin ni wọ́n ń ta lékun lẹ́jà ní Ìlọrin èyí tẹ́sán sí Ògo Ìlọrin ṣe kọ́kọ́ palẹ̀ àwọn orí eku orí ẹja orí ìmàdò orí ìjàpá àtẹ́lẹwọ́ kíkangi àtẹ́lẹwọ́ kìnìún àti ẹyin ojú ìpín ojú láyọ̀nù kọ́kọ́ palẹ̀ wọn mọ́ náà ẹlẹ́ẹ̀fáwọn ọlọ́ṣun àwọn lẹ́kùlẹ́jà kú bẹ̀ bàmbàm níbẹ̀ àwọn àfáà náà rà ń bẹ̀ àbí ìbò ni mo náà ti wá rà á
ẹ má bínú o ẹ̀yin ògo Olórin ẹ má bínú o èmi direct ẹ̀ sí nítorí pé mo ní pé iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ bíi tax force ni ẹ dákun mo má béèrè question kan o ẹ jọ̀ọ́ ṣé bí ọ̀rọ̀ yìí ṣe wá ń lọ tá bá wá gbọ́ pé wọ́n á dárúkọ àwọn àfáà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn tẹ̀yìn gan sábà fún ẹ dákun ṣé lè jẹ́ ká gbọ́ báyìí ṣé máa lè là á kóyé wa ṣé máa lè tú àṣírí ẹ̀ síta torí wípé ní tó jẹ́ kémi sọ bẹ́ẹ̀ rè wọ́n lọ kóòtù lónìí ẹ fẹ́ fún wa ní update ẹ ti sáré ṣe ọ̀rọ̀ òkú ní day one gbogbo ọ̀rọ̀ wọ́n ti ṣẹ́jú síra wọn mọ́ sọ́tọ̀ ẹ wọ́n ní pé ká mọ́ kóòtù àwọn ẹ dákun ṣé ká mọ́ kóòtù ni àbí tó ṣẹlẹ̀ lẹ́yìn rìpọ́ọ̀tì gbogbo bó bá ṣe ń lọ ló yẹ kẹ́ ẹ mọ́ ọ̀bùn wa gbọ́ another page láti ní gbogbo information tá a sọ bí. When another one from Kwara State wanted to use his nephew for rituals and was exposed today too. Ṣé ti gbọ́? Crown Wait, how are you? Long time. Ṣé ti get the sponsor? Ṣé nígbà ṣe wọ́n ti ṣọ́rọ̀ ọ̀kú sẹ́yìn? Ṣé tó bá ti di wípé ó ti wá kan àwọn elékulẹ̀ àwọn tí ń tà tó wá lọ jáwé èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn yìí ṣé má lè jẹ́ ká gbọ́ báyìí torí information tẹ́ mú wá fún wa ń sìn ó yẹ kẹ́ sọ gbogbo ẹ̀ fún wa ní kí ló tẹ̀lé sọ fún wa nǹkan ṣẹlẹ̀ ilé ẹjọ́ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ẹ wò mí ẹ káwọn oníròyìn síta tẹ́ bá mọ̀ pé yín ò lè máa sọ ẹ kó àwọn oníròyìn yín síta kí BBC wà ń bẹ̀ èmi ní NTA Ìbàdàn èmi ní NTA Ọ̀yọ́ gbogbo wọn AIT CNN gbogbo CNN kankan ẹ kó TVC ẹ kó gbogbo wọn síbẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ lè máa report fún wa torí a fẹ́ mọ̀ bó ṣe ń lọ. Ẹlẹ́ẹ̀kejì tó tún wá rú mi lójú ni pé èmi rí ti expect iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe àfihàn Abdulrahman Muhammed Bello kárí because gbogbo àwọn tó máa mú yẹn a máa rí wọn nílé iṣẹ́ ọlọ́pàá yàtọ̀ sí ìtaari confession taari yàtọ̀ sí ìtẹ́mi rí o yàtọ̀ sí ìtaari tí wọ́n lọ bá tó wà nínú ilé tó fankọ̀ sí lọ́wọ́ tó ń sọ pé ìwọ lélẹ̀ kí ló rọ sínú ke yìí ike garlic mi lélẹ̀ yìí o ìwọ ló rọ sínú ke tó sọ pé ṣẹ́jẹ̀ ni ẹ̀jẹ̀ náà nìyẹn ó wà nù ke yàtọ̀ sí gbogbo àwọn òun wá lásìmọ̀ òun wá jẹ nǹkan mọ́ lórí lásìmọ̀ ọmọ wo ló lásìmọ̀ ó lè jẹ́ lọ́jọ́ tó máa tọmọ yẹn wọ́n máa sọ pé àmútí fẹ́ parí iṣẹ́ asthma oògùn asthma yẹn kó o wá gbà o mú ọmọ odó owó ọmọ lórí látẹ̀yìn owó ọmọ ọpá ọdúnbú ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ni. Ṣó ṣẹ̀ṣẹ̀ ṣe ni that is my question ṣó ṣẹ̀ṣẹ̀ ṣe ni ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá àwọn orí kẹ́ ẹ gbé síta kẹ́ ẹ wá sọ pé suspect bẹ́ẹ̀ ṣe máa ń gbogbo àwọn yòókù síta táwọn oníròyìn àwọn á dúró síbẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí da question bò torí explanation yẹn a lot of questions need to be asked. We are expecting to say more. Ṣé bí gbàgbọ́ gbé tìmí lẹ́yìn aríwọ́ yẹn ṣe ti tìmí lẹ́yìn tó gbójú ẹ̀sìn àti gbogbo àwọn oníròyìn oníkàkùn béèrè lọ́wọ́ ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti kíní kan ti fi àwọn ti ṣe àfihàn àwọn ọ̀daràn kíní kan àwọn afurasí méjì kan àwọn afurasí mẹ́ta láti ìlú Ìlọrin. Orúkọ àkọ́kọ́ ni Abdulrahman Muhammed Bello tó ṣe ikú pa arábìnrin Hafsah kíní kan Yetunde tó ló kọ́ ilé ọlọ́pàá pé now we are going to take kíní kan táwọn náà tí wọ́n máa sọ òyìnbó. Wọ́n sọ̀rọ̀ pé yeah we went there kíníkan nìkan our man was there kíníkan nìkan he was stopped àwọn ọlọ́pàá gan máa explain fún wa dáadáa. Yes. Kíákíá mo rí pé tí lẹ́tí ẹni gbélé magistrate court. Ó yẹ kí headquarter ọlọ́pàá kó tẹ̀ kọ́kọ́ kóòtù káàtì rí kó ti bèrè pẹ́sẹ̀ oríṣiríṣi káàtì rí àwọn ọ̀rọ̀ gidi káàtì yes. Agbógun wọn ni wọ́n torí nìbàdàn ó lè jẹ́ kí wọ́n fẹ́ bí àwọn ẹ̀fẹ̀ yẹn kàjọ wa kan fi divert attention wa kí gbogbo wa máa fi pé okay àìbàdàn àwọn bọ́ọ̀ṣì kò sí Ìlọrin gbogbo wọn bó lórí kan ẹ tó bá rọ orí nìbàdàn ẹ lọ mú ẹ kó gbogbo ẹ jáde bó bá rọ orí ní Kwara ẹ gbé bó bá rọ orí lẹ́kọ̀ọ́ ẹ gbé ibo ni tọ́wọ́ ibo lọ mú ẹ wà ibo lẹsẹ̀ wà. Àwọn bàtà méjìlá yẹn kọ́ bèrè question lọ́wọ́ ẹ̀ bàtà méjìlá kí ti ṣe Hafsah àbí lórúkọ lédè yẹn kí ti ẹ̀ tó dé ó yá ipò ta ló ní ṣe nígbà tí wọ́n rí àwọn bags yìí tó ṣẹlẹ̀ lógùn state yẹn wọ́n rí àwọn shoe wọ́n rí slippers wọ́n rí bags handbags wọ́n béèrè lọ́wọ́ wọn bọ̀bọ̀ máa yẹn sọ yí pé eléyìí
òun mọ̀ nípa ilé ó dárúkọ kíní kan ló mú wá ó sọ̀rọ̀ nípa ilé ló kú mẹ́rin eléyìí mẹ́rin kí ó sọ nípa àwọn èèyàn yẹn gbogbo wọn ti mọ̀ wọ́n dẹ̀ go picture àwọn kan jáde wọ́n á ti mọ̀ pé yẹ ẹni tó máa ṣèwádìí lọ bọ̀ nípa ilé yìí àti ẹjọ́ ìgbádìí yẹn ò tí ì ṣe dáadáa tó kó orílẹ̀ tó ẹ fi hàn wá bí tẹ́ ti ń ṣe ìwádìí a rí ti lẹ́ẹ̀dì bọ̀bọ̀ tìmí lẹ́yìn ìwádìí àrígé gbogbo èèyàn lórí gbogbo èèyàn ló gbọ́ interview ẹ̀yẹn confession ẹ̀ gbogbo èèyàn lórí ẹgbẹ́ síta a fẹ́ gbọ́ dáadáa. Mr. Festus, you don't understand my language. I'm so sorry about it. Gbogbo èèyàn ló gbọ́, gbogbo èèyàn ló rí. Ẹ má fọ ẹ wo tó bá rọ̀ bá ṣe lọ kíni àwọn ní ká má sọ gbogbo bá ṣe lọ ní ká má kóòtì àwọn ní láti kóòtì wọn nǹkan tó ṣẹlẹ̀ lónìí ṣebí ìgbà títa lọ́lọ́run ṣẹlẹ̀ tẹ́ gbé ta lọ́lọ́run tẹ́ gbé nílọrin ṣebí ẹbẹ́ fún alọ́pléètì ibẹ̀ ìfọwọ́bù kankan bí gbogbo ẹ̀rẹ̀ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kí ló wá ní tẹ́lẹ̀ wá ṣẹlẹ̀ tẹ́ wá sọ pé wọ́n ní ẹbí ò láìkírù nǹkan báyẹn o èyí tẹ́ fún alọ́pléètì ta lọ́lọ́run gbà títí ẹ ṣẹlẹ̀ ẹ fún alọ́pléètì eléyìí náà tẹ́ bá wọ̀ pé fẹ́ fún wa èmi ò dẹ̀ mọ̀ gbogbo àwọn press yín tó wà ní Kwara State bóyá a máa padà rí news yẹn later àti ní díẹ̀ tí ń surface ẹ jẹ́ káwọn press ṣiṣẹ́ tẹ́yìn ò bá lè fún wa ní update lélẹ́yìí torí mo mọ̀ pé títẹ́ ìta lọ́lọ́run yẹn ó wà easy very easy fún yín láti fún wa but eléyìí kò details tó though ẹ promise wa pé ìdájọ́ òjòjò máa fẹsẹ̀ rinlẹ̀ ẹ promise wa pé pẹ́yìn náà wà on it pé máa stand for the truth yes but still náà ẹ jẹ́ kí kíní yẹn kó ṣe kíní kó rinlẹ̀ dáadáa ẹ fún wa lọ́pdẹ̀tì torí update ẹ fún wa mo kàn gbá mi ò lọ́pdẹ̀tì ẹ fún wa mi ò rí mí ní kankan nínú update ẹ fún wa mi ò rí kankan tí mo lè dì mú so mo ní láti lọ search fún ni mo ní láti lọ search fún tí mo dẹ̀ rí fídíò mo rí fídíò kan tó ṣẹlẹ̀ ní court mo rí ojú àwọn mẹ́rẹ̀ẹ̀rin others yẹn mo dẹ̀ rí ibi tí bàbá yẹn ti sọ pé òun nìkan lòun pa wọ́n ní ṣé wọ́n nìkan ni òun nìkan wọ́n ló dá pa fún wa ní ẹ̀rí tó tó lóòótọ́ ẹ ti promise wa pé máa ṣe tó à ń fún yín ní injection yìí kẹ́yìn náà lè kẹ́ṣe pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ o kẹ́yìn náà lè bá wa ṣe kí kẹ́yìn lè sún sókòtò sókè dáadáa. ibi tí ẹ bá ń lọ ẹ máa jẹ́ káwọn èèyàn mú ẹ máa dágbére no matter ibi tí ẹ bá lọ máa bọ́ wọn ó yẹ ṣe kó jẹ́ pé oògùn ló fi bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn àmọ́ nínú iṣẹ́ ìwádìí ló máa jẹ́ kó mọ̀ náà wọ́n lè ra drinks kan kó fi nǹkan sínú drinks kó rẹ ọmọ yẹn kó kàn rẹ̀ sára irú títì mi lẹ́yìn ìṣe tó lóun fi nǹkan sínú jẹ ó dẹ̀ ní máa ra drinks kan ó lè má ṣe ìnáwó drinks kan látẹ̀yìn báyìí ó dẹ̀ ẹ̀mọ̀ lójijì ló ti bá náà tó ṣọ́ tó dẹ̀ fọ́ ọkàn mọ́ lórí iṣẹ́ burúkú làáfà yẹn ṣe ìjẹ́ rí bẹ́ẹ̀dì inú ilé ẹ̀ ni kò ní bẹ́ẹ̀dì iṣẹ́ burúkú ló ń ṣe inú ilé yẹn kò ní bẹ́ẹ̀dì àbí wọn ṣó àbí yàrá mélòó ẹ̀jẹ̀ má bínú o àrípálọ̀ àríyàrá ìjẹ́ gbogbo ẹ̀yin èèyàn tó wà níṣẹ́ rí bẹ́ẹ̀dì kankan tí àáfà ń sùn sí tébù àdá ike ọ̀dà àwọn ike nǹkan kan lóríṣiríṣi ọ̀bẹ tó fi ṣalápàtà kéèyàn tó pa odidi èèyàn béèyàn ṣe ga tó ibi tó lórí láì ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ní nǹkan kan nínú èmi ò rí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ o Eunice Akínfẹ́wá èmi náà ò rí bẹ́ẹ̀ o mi ò rí bẹ́ẹ̀dì inú ilé yẹn tó iṣẹ́ burúkú ló ń ṣe nínú ilé yẹn iṣẹ́ wo gangan ni bọ̀bọ̀ yẹn ṣe ó lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ school kò níṣẹ́ kankan lọ́wọ́ ó dẹ̀ náwó wọ́n ní he has bed èmi ò rí Lawal Saheed èmi ò rí èmi ò ṣó ẹ bóyá kámẹ́rà yóò ṣó èmi ò rí bẹ́ẹ̀dì mo rí tébù ó kọ́ṣẹ́ àfà ó lóun kọ́ṣẹ́ àfà ìgbà tó ṣe freedom ẹ dákun ṣébi táwọn àfà ńláńlá wà lẹ́nu kó mọ̀ pé kó wá ṣèkómọ àbí kó wá ṣe nǹkan kan nìkan irú wọn mọ̀ ganu sí nǹkan ni ajá ìdòwò ọlọ́run jẹ̀dá lọ wọ́n ní it's pre-planned choice sikemi àṣírí gbogbo ló máa tú okay that's operation room aliani wọ́n ní okay operation room tó ti ń ṣiṣẹ́ burúkú yẹn ni mo gbọ́ pé wọ́n ní 5 million nínú àkáǹtì ẹ̀bọ̀ mi ò tí ì gbọ́ lẹ́nu ọlọ́pàá tó mi ì fẹ́ sorú nǹkan báyẹn tó bá ní 5 million mi ò ọ̀rọ̀ wọn ní mi ò fẹ́ gbọ́
mi ò fẹ́ gbà mi ò fẹ́ kà kún ó mo sọ pé ká ní wọ́n ti interview ẹ̀ tá a ti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tá a ti ráwọn ọlọ́pàá tó sọ pé àkọ́ báyìí ló sọ a lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ àwọn ọ̀rọ̀ tí a bá rí káàrí kámẹ́rà káàrí báyìí kó sọ jáde lẹ́nu èmi ò lè fìdí ẹ̀ múlẹ̀ ní ẹjọ́ yìí so ká ní a gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá tó fún wa ní update tàbí tó a rí báyìí bá kẹfà tá a bá gbọ́ táwọn ọlọ́pàá bá sọ pé oye báyìí ló wà ńbẹ̀ a máa believe pé ó wà ńbẹ̀ ṣùgbọ́n wọ́n pé èmi ò fẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ ti wà kọ́ọ̀tù sí tọ́rọ̀ bá jẹ́ tó a bá ti gbọ́ ẹ jẹ́ ká máa mú ká máa rí ká máa èmi ò fẹ́ ṣe àhesọ ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rí àrídájú ọ̀rọ̀ ká tó máa fò tẹ̀lú ẹ jẹ́ ká máa rí àrídájú ọ̀rọ̀ ó tí a ta ọ̀run Sàláwù Adéyẹmí láti èmi mọ̀ pé ẹnikẹ́ni ṣé ẹ rí bọ̀bọ̀ yìí kì í ṣe òun nìkan ló ń ṣe nílọrin o àwọn èèyàn ti máa ń fojú wò wípé ẹ má ṣe mí gbọ́ o àwọn state kan wà dé pé ìgbésí ayé wọn burú jù bẹ́ẹ̀ yẹn lọ o ṣùgbọ́n tó jẹ́ àwọn èèyàn fẹ́ pariwo pé lọrin ẹ̀yin náà lè jáde sálẹ̀ pé àwọn gbọ́dọ̀ wá ṣe kíní kan síbi ìjáde gbọ́dọ̀ wa kò kí ń sí nǹkan kan kò sí í ṣígbá ìlú tó súnmọ́ ó jìnnà sí náà ó súnmọ́ àlùjọ náà ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ẹ má bàbá àwọn sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ mọ́ pòwe yẹn mọ́ o àìmọ́ pòwe yẹn mọ́ ẹ mọ́ pòwe torí àwọn boys tẹ́ ẹ̀ breed yẹn wọn ò ṣe dáadáa rárá gbogbo àwọn ẹ wọlé sórí social media ẹ máa rí wọn ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jógo lọ́rin ẹ mọ àwọn boys tí wọn ò níṣẹ́ tí wọ́n náwó yàfùyàfù ẹ mọ àwọn tó jẹ́ wípé oníjàlábí tí wọ́n ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo ẹ dákun béèyàn bá ṣiṣẹ́ fún yahoo tí yahoo bá padà dé tó bá sọ pé maga ti fọ́ọ̀lù ṣé ọmọọṣẹ́ àáfàá náà òun náà ò ní dán wò pé tí ọ̀gá mi ṣe fún lágbájá òun náà fẹ́ ṣe fúnra rẹ̀ òun ò lè mọ̀ tọrọ owó lọ́wọ́ ọmọ yahoo mọ́ gbogbo gbà kóun náà lówó tó ń lọ́wọ́ wọ́n nílò fìtínà fa àwọn èèyàn sọ wípé wọ́n ní he definitely would have godfather wọ́n ló irú wọn máa ní bàbá ń gbẹ́jọ́ ẹ dákun àwọn bàbá ń gbẹ́jọ́ wọn ẹ bá wa tọ́rọ̀ bá kàn wọ́n ẹ dákun ẹ mọ́ bò ó because I expect kí ilé ọṣẹ ọlọ́pàá kan ṣàfojúwọn ojú ẹ kó tiẹ̀ jẹ́wọ́ kárí àtẹnu bó tiẹ̀ ṣe kó fẹ́ jẹ àpátẹnu ó fẹ́ ṣe kó tiẹ̀ jẹ́wọ́ kárí àti sáré rí ìdájọ́ pápápápá ẹ ṣé kì í pé torí ẹ sáré gbé lọ sí magistrate court gan ṣé kò tí fáàtì ló ẹ̀jẹ̀ ó jẹ́wọ́ fún wa abẹ́rẹ́ kó mọ kàwọn èèyàn lẹ́ẹ̀ni torí kò yé wa abẹ́ fẹ́ ṣe torí ìdájọ́ pápápá iná ẹ jẹ́ kó kàwọn èèyàn sílẹ̀ kẹ́ tí ó ti ṣe ìdájọ́ fún kó kàwọn èèyàn sílẹ̀ afẹ́rẹ́ àwọn èèyàn pa kó kà bòròbòrò kó kà bòròbòrò ó yẹ kó kà bòròbòrò náà kẹ́ tó máa sáré pẹ̀lú gbé lọ sí kóòtù ṣé torí ìdájọ́ òdodo ó yẹ kẹ́ ẹ jẹ́ kó kà bòròbòrò àwọn ò tí ì rí ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn ojú ẹ̀ kọ́ndẹ̀ kí gbogbo kọ́ndẹ̀ gbọ́ ohun ẹ̀ sílẹ̀ gbogbo tó sọ kí gbogbo á ti fojú wa gbà kákọ́ọ̀tẹ̀ kí gbogbo èèyàn rí ìyẹn lórí ọ̀rọ̀ ṣé wá rí kinní kan ní o ṣé rẹ́yìn òbí tó jẹ́ wípé ọmọ kékeré ẹ̀ ní kó lọ mọ́ ọ̀pá ẹran ẹ̀ gbọ́bẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kó lọ mọ́ ọ̀pá ẹran láti kékeré ẹ̀ mọ̀ pé láti kékeré àwọn ọmọ mi tẹ́bí ló ti dájú ló ti sánjú ẹ̀ mọ̀ ẹ máa rán ọmọ ọdún 13 14 mi ó lè ámú odidi ẹran apá kún láyé ìgbà táwa kéré ẹdìyẹ lásán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọn ò ní dúró síbi tó ti pa ẹdìyẹ náà tó tọkọ̀ pé kán gbé lọ́jọ́ tá a kọ́kọ́ ní kí n pa ẹdìyẹ wọ́n láì ní ìrí ọrùn ẹ̀gẹ́ tó ń ṣe lẹ́dìyẹ fò lórí lọ nínú omi gbóná tí mo ti tú sọ̀rọ̀ wà ṣẹ́ mi ìrí ọrùn ẹ̀ nǹkan ṣáà ṣe báyìí wọ́n dìyẹ dìde lọ́rìn lọ tiẹ̀. Alian, God bless you. Thanks for the stars. Kí ọmọ kékeré kó máa pa ẹran kó dẹ̀ kún. Ọmọ mi wà tó bá sin ẹdìyẹ gan ní kékeré. Tí àwọn òbí ẹ̀ bá mú ẹdìyẹ yẹn tí wọ́n bá pa, tó bá fẹ́ pa bá máa sunkún ni. Tó bá ní kí ló dé ni wọ́n fẹ́ pa ẹdìyẹ. Tó bá ń pa ẹdìyẹ mi ọmọ mi á máa sunkún ni. Á sunkún títí àwọn yẹn ó pa ni. Òun láti ṣe oúnjẹ lónìí
tí wọ́n á dẹ̀ fi sí ọbẹ̀. The only thing tó máa mú kí ẹ rí tí ọmọ yẹn máa padà smile bí alẹ́ yìí táwọn òbí ẹ̀ bá ti ṣe oúnjẹ yẹn tán, they now serve her or him with that chicken. At the end of the day, the child can now be smiling. So mommy lè sọ pé àṣebọ̀ ló ti ń jẹ́ ẹ̀. Ṣùgbọ́n nísìn àwọn èèyàn ti sọjú. Wọ́n ní he will be charged to magistrate on a hidden charge pending the advice from DPP, which will determine whether he will be arraigned in High Court. Arranged in High Court. It has happened to me before. I reared children and I later see them as my pets. Oh, chicken, lefeko. So ó máa rí bẹ́ẹ̀, but àwọn ọmọ ọ̀sìn ti ń dájú jù. When you have a child, tó ní kó máa pa yín, kó lọ gbẹ́ran, kó lọ pa, kó lọ ṣe kíní kó yá lọ ṣe kíní kan lọ pa, lọ gbọ́bẹ̀ lọ pa, bàbá wà bẹ́ẹ̀ lọ pa, ọmọ yẹn máa dájú. Because I can't even imagine kí o èèyàn kó dẹ̀ gbé odidi èèyàn kó dẹ̀ kún. Can you imagine that? Ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ wa ń bà mí lẹ́rù lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀dọ́ tó wà nísìn wọ́n ti sanjú, wọ́n dájú gan. And the government has to do something about it. The government has to do something about it. Àbí ṣé ká máa sọ pé a fẹ́ gbàdúrà ìjọba ológun ni? Because ká ní ìjọba ológun báyìí, wàhálà yóò lè pọ̀ tó báyìí. Ṣé ọ̀rọ̀ ti Africa, ìkan lára àwọn African countries pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pa àwọn youth wọn, more than 200 youth. Àwọn bí i 3 or 4 tí wọ́n pa, òun ló jẹ́ citizen, ìkan wà lára àwọn tó pé citizen America ni. Ọmọ ìlú yẹn ni bọ̀ wọ́n bí sí America. Àwọn tó jẹ́ citizen of America nìkan ni wọ́n escape tí wọ́n pa gbogbo wọn dáwọn, táwọn foreigners tó wà bẹ́ẹ̀ ni wọ́n pa. Ìjọba ológun kì í waste time. Kì í ṣe àwọn tó bá bá orí lọ́wọ́ ẹ̀ nìkan ló yẹ kán máa mú, àti àwọn babaláwo àtàwọn tó ń gbà lọ́wọ́ wọn àtàwọn àfáà tán ta fún àtàwọn wòlíì tán ń rà lọ́wọ́ wọn, gbogbo ló yẹ kán máa kó, tó yẹ kán máa pa. Torí mi mọ̀ kọ́ tẹ́ fi kíìpù wọn síbẹ̀ yẹn títí dìsẹ̀. Ká ní ẹni tó bá nǹkan abẹ̀mí báyẹn lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ń pa wọ́n dànù ni. Ẹ rí wípé ìbẹ̀rù yẹn á wà ń bẹ̀. Kọ́ lọ pa wọ́n, kọ́ gbé dúrọ̀mù báyìí, kọ́ pa wọ́n síwájú ilé bàbá àbí wájú ilé ìyá ẹ̀ àbí wájú ìyàwó ẹ̀. Our extreme law for materials and fames these days brought to this mess in conjunction with high rates of injustice in our society. If we continue like this, the future of this generation will be more bloody. The problem we are having now, láàrin àwọn ọ̀dọ́ wa, ẹ jẹ́ kí mú wa padà ní ayé ìgbà kan. Even though láàrin àwa Kristẹni, tí ẹ bá rà àwọn pastors tó bá ń wàásù, they used to preach about hellfire. If you do this, you will go to hellfire. If you do this, you will perish. If you do this, you will go. Ìgbà tó yá, nígbà táyé fẹ́ máa bàjẹ́, tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlò ń pọ́n. Lẹ́rìí wípé àwọn ọjọ́ kan dìde ńgbà kan wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa prosperity and miracles. Ẹ wá rí àwọn ọ̀dọ́ wá ya kúrò. Wọ́n bẹ̀rẹ̀ sí sá kúrò níjọ tí wọ́n ti ń preach hellfire and pé you will perish, you will kill God without holiness, no man shall see the Lord. If you kill God, you will perish, go to hellfire. Wọ́n sá kúrò ńbẹ̀. Sister Buke Adefọwọ́pẹ́, God bless you. Wọ́n sá kúrò ńbẹ̀. Gbogbo wa ń sá lọ síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa hey prosperity mo ṣì máa lówó.
ní gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ nípa pé ìjọba òun kù sí dẹ̀dẹ̀ aráyé yí padà àwọn èèyàn sá kúrò mẹ́. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé yí padà olùdájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn sá pé níbo. ó wá di bẹ́mi kò bá tètè lówó ayé á bù mí bẹ́mi kò bá tètè lọ́lá ayé á bù mí onílé kóró ọ̀la ń bọ̀ wá dẹ̀rọ̀ ó dá mi lójú kí ló ń kàn wá lójú bó bá tètè lówó ayé á bù ẹ. ibi tá a bára wa dé ní lórí ọ̀rọ̀ prosperity àtọmọ kristẹni àtọmọ mùsùlùmí gbogbo pátápátá ló ń kánjú. láti ìgbà tí wọ́n ti sọ wípé wọ́n ti ẹ̀ máa ń gbọ́ ẹlòmíì ṣàbọ̀wọ̀n kan wà àwọn kọ́nsẹ́ẹ̀tì kan wà wọ́n lọ máa ń bẹ orí òkú ni wọ́n lọ wú òkú ní bẹ̀rẹ̀ grande àbí wọ́n lọ gbé wọ́n lọ bẹ òkú olókùú wọ́n lọ gbé àwọn eléyìí ò tiẹ̀ lọ bẹ̀rẹ̀ grande wọ́n lò ó fresh ni wọ́n tó ń gbé ẹ̀jẹ̀ lé bọ̀bọ̀ yẹn ní god tó tún gbé ẹ̀jẹ̀ sínú òkè kiragolis. lẹ́nujọ́ mẹ́ta yìí ni wọ́n ti lọ rí wọ́n arrest máa kan ní Anambra State ṣé ẹ̀yìn Jesus àbí nǹkan tóun náà máa ń sọ pé ó máa gbọ́dọ̀ lówó tó ń ṣiṣẹ́ fáwọn yahoo tó kó àwọn ọkùnrin àti obìnrin tó kó wọn lọ sétí òkun déwà wọn ní kéde ara wọn báyìí àti ìyàwó oníyàwó ọkọ lọ́kọ gbogbo wọn dúró báyìí ní ìhòòhò ọmọlúwàbí mi wọn wá kọjú sómi wọn ń wẹ̀ nǹkan náà mọ iṣẹ́ tó kó wọn bóyá kíní kan bá fẹ́ bá pa tàbí nǹkan ló lóun kó wọn lọ wẹ̀ àbí nǹkan wọn ti arrest lẹ́nujọ́ mẹ́ta yìí. ẹ rí wípé lórí àwọn ìkànnì tá a wà yìí ẹ kàn máa jánu bó ṣe ṣẹṣẹ lórí àwọn tá a máa ní bí group àwọn group pages yẹn tó wà in public yẹn ẹ kàn máa rí wípé ẹdẹ àwọn kọ́kọ́ post kan síbẹ̀ ìgbà míì Facebook máa ń bá wa yọ ìgbà míì àwọn míì máa ń report àwa gan tá a ní tẹ́lẹ̀ kan akànnì àkè ń mọ̀ gan àwọn èèyàn máa ń share sórí ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mo kàn ní kí n tiẹ̀ wo bí group mo kàn rí pé nìkan lọ post àwọn kan rándanrandan kan síbẹ̀ àwọn kan mo bá bẹ̀rẹ̀ sí delete ẹ̀ mo bẹ̀rẹ̀ sí delete ẹ̀ lórí online ẹ máa ráwọn ibìkan tó ti sọ wípé tó bá fẹ́ lówó wọ́n dẹ̀ kó owó lẹ̀ fake làwọn owó yẹn kì í ṣe original o ẹ lè order owó lórí Amazon kò sí tó ti tẹ́ fẹ́ tẹ́ máa rí mbẹ̀ tẹ́ ní rí mbẹ̀ gbogbo àwọn dọ́là yẹn wọ́n máa fi ṣe tẹ́ bá dé birthday party gan bí wọ́n máa order wọ́n máa dà sílẹ̀ lẹ́yìn kì í ṣe real money tó bá jẹ́ rí mọ́ni ni kò ní ìdíkò lè ṣe fẹ́ lómi ẹ̀ ṣe ní kó máa dáná wọ́n máa ṣe ẹ máa rí àwọn boys kan àwọn kéékèèké ẹ máa rò bí fíìmù ni wọ́n dẹ̀ kó wọn jọ wọ́n ẹ máa rí wọn nínú pósí wọ́n ṣe sùsùn nínú pósí ẹni yà ló ń ṣògùn owó fún wọn ṣe àwọn yahoo akọ́ṣẹ́lẹ̀ báyìí wọ́n dẹ̀ post ẹ̀ sórí social media from there lẹ́dẹ̀ máa rí àwọn ọmọ àwọn ọ̀dọ́ ẹ lọ máa ka wọn ìgbà míì tẹ bá ka wọn dá comment section ẹ máa mọ̀ wípé Nàìjíríà ti lànà ẹlòmíà sọ pé how do I get to please get me I'm here for it ẹlòmíà máa sọ wípé just wait for me I need more 2 years to struggle if I don't have money for clinical if I cannot make it in the next 2 years I'm coming to join you no clinical àwọn ọmọ tí wọ́n níbi tí wọ́n níran wọ́n máa comment wọn tí ẹ sọ pé bóyá fake profile àwọn lò àbí they will comment there with their real profile wọ́n fẹ́ mọ́ they want to make money. wọ́n ní kíní yẹn náà pọ̀ lórí TikTok àwọn òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa we have a lot to do ṣẹ́rí àwọn ọmọ kan wà tó jẹ́ wípé òbí ò sí nǹkan tó bí fẹ́ ṣe mọ́ nípa wọn bí wọ́n ti kú làkàtà òbí but still náà tẹ́ ẹ̀ bá lè àwọn nǹkan kan wà tẹ́ pé ẹ má máa pa wọ́n tì look at àwọn ọmọ yìí sí 41 àwọn ilé ìwà àáfà àtọmú yìí 41 years 28 29 31 bọ̀bọ́ yẹn gangan 29 àwọn kéékèèké ni wọ́n káwọn ọmọ kéékèèké ti máa pààyàn kí wọ́n ti mọ̀ nípa kí ọmọ 29 years máa dúnbó dídí èèyàn ó wá ló fẹ́ get admission kárí bọ̀bọ́ yìí lọ wọ school lásán ẹgbẹ́ alábòsí àsọjèrè tiwa ẹbọ lẹ́m̀bẹ́ yá people I'm telling you
tí bàbá yẹn bá lọ wọ school lásán ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ni o ní tó gbogbo àwọn ladies yẹn ló máa pa tán. And he looks innocent, he looks cool, he looks handsome. ẹ máa rí pé lẹ́gẹ́lẹ́gẹ́ pé lè nǹkan tí ẹ máa fọwọ́ gbà báyìí ìyẹn ẹ má fojú dìyàn o. èèyàn lè máa wọ pé ní ẹ má fojú gbà báyìí ó máa ṣubú dání ilé àtẹlé ní ilé pàdé lè ló sọ pé gbogbo máa yà sí láì mọ̀ pápá alápàtà èèyàn ni. We have to be very careful. We have to be very careful. Ṣé wá rẹ̀ yìí tẹ́ máa ń tọ́jú bọlé bí ẹran lóru? Over to you. Ìyá alágbá mo fẹ́ lọ ọjà mi ò tà ọ̀rọ̀ ọjà lẹ́nu mi ò bá lọ títa yóò ti tà tí wọ́n ti lò. Mo mọ̀ ọ̀yàn rí kò mí lè wí pé ọ̀dọ̀ àfáàyà ibẹ̀ mo ti ń lò mo ti mọ̀ látọdún kẹwàá mo ti mọ̀ kíní kan àwọn làáfà ọkọ mi àwọn làáfà kíní kan kò mí nù mọ̀ yẹn kan pa ọ́. Babaláwo yìí bàbá ibẹ̀ ni mo lọ tí ń dáfà kíní kan mo rántí story tẹ́ bá rántí story máa pásítọ̀ kan nílùú Ìbàdàn tó lọ sí side Ọ̀ṣun tí bóyá kiri ni omi tó lọ wọ́n nígbà tó ń lọ wọ́n ló mú kan lára àwọn church lọ ó fi inú tọ̀ yẹn ìyẹn ní mọ́tò yẹn fi mọ́ ó ní wọ́n máa fi mọ́tò bá ń gbé débi kan Ọlọ́run ní kò tiẹ̀ mú yẹn dání ìbá kó gífà ọ̀dọ̀ babaláwo yẹn 7 years babaláwo yẹn confess pé ọ̀rẹ́ òun ni 7 years tó ti wá ń ṣiṣẹ́ nìyẹn kódà òun ló bá ṣiṣẹ́ awọ́rò ní church ẹ̀ bí wọ́n ṣe débẹ̀ bàbá yẹn níṣẹ́ tó tún fẹ́ ṣe iṣẹ́ bí awọ́rò yóò fẹ́ bàbá yẹn pásítọ̀ complain pé àwọn èèyàn tún wá dáadáa mọ́ ní church ó fẹ́ rìn ní òṣè awọ́rò yẹn ìgbà tó débẹ̀ wọ́n fún lásèjẹ wọ́n lásèjẹ lẹ́yìn tó bá ti jẹ́ tó máa lọ sí odò ó máa lọ wẹ̀ odò tó gbé pásítọ̀ bàbá wòlíì lọ́bẹ̀ wọ́n ti lọ dúbò ẹ̀tàn ti lọ pa wọ́n ti ṣàyàn ìyẹn wá ń retí kàndé kò dé ó ń retí kàndé kò dé káwọn lè tè padà ṣe pé yẹn ló fi mọ́tò gbé wọn babaláwo wá sọ fún yẹn àwọn yẹn wá sọ pé àṣìjẹ́dẹ̀ wa pé káwọn náà fún lásìjẹ pé tóun náà máa fi rí ìtajé jẹun pé tó àwọn náà ń bá ṣe pé òun náà máa wà òkè mi ìmẹ̀mí tó ṣàǹbá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ wọ́n ṣàǹgbà sí jẹ bọ̀bọ̀ yẹn wá sọ pé òun ò jẹ́jẹ́ kó máa lọ nínú mọ́tò òun á lọ jẹ́ nínú mọ́tò bọ̀bọ̀ yẹn wá dé nínú mọ́tò ó gbá sí jẹ́ ilẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wá sọ pé àṣó ti jẹ́ àwọn ló máa jẹ́ àní òun tí rí wọn àwọn ló máa dé ó yá bóyá ẹ jẹ́ tán kẹjẹ́ ká wá lọ sódò ká lọ bá wọn gbà náà kájọ máa bọ̀ ká fi mọ́tò gbé wọn máa bọ̀. ẹ̀mí Ọlọ́run bá bọ̀bọ̀ yẹn sọ bọ̀bọ̀ yẹn ṣàkóso mọ́tò bọ̀bọ̀ yẹn sálọ wọ́n lé bọ̀bọ̀ yẹn pẹ̀lú ọ̀kadà Ọlọ́run jẹ́ kán rí bọ̀bọ̀ yẹn mú bọ̀bọ̀ yẹn já sí títì tó dé títì bá ń pẹ̀lú ti yà sí iléeṣẹ́ ọlọ́pàá tó lọ sọ pé àwọn méjì làwọn wá bí òun rí traces tí wọ́n lọ tó ń bọ̀ tó ń lọ tó ń ṣọ́ wọ́n ti gbé nǹkan fún oúnjẹ wọn ò jẹ́ nígbà tó máa fi débẹ̀ wọ́n ti pa máa yẹn wòlíì yẹn wọ́n ti pa wọ́n ti kún. ó mọ àfáàrí kò ní kó mọ̀ dùnbù ẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣìrìn yé tójú bọlé bí ẹran lóru wọn kí làdúrà ò lè ṣe kò sí ẹ jẹ́ ká kọ́ bó ṣe ń gbàdúrà ẹ jẹ́ ká kọ́ bí èèyàn ṣe máa ń fi ẹnu ara ẹ̀ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run kò sí ẹnìkan tó lè bẹ́ẹ̀ gbà àwẹ̀ bọ́lọ̀ sọ kò sí ẹnìkan tó lè bẹ́ẹ̀ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run you yourself ask and it shall be given unto you béèrè fún ara ẹ̀ bí wọ́n gan ṣe máa béèrè ó máa yàtọ̀ sí pé ẹni tó ní kó bẹ́ẹ̀ gbàdúrà sọ́lọ́run ó mọ̀ bí ó ti dẹ́ṣẹ̀ burúkú tán ó kí ẹnìkan ló máa lọ bárò àfáà Muhammed aláàfáà ni pé kó bá ń ṣe nǹkan bá ń tọrọ nǹkan kó bá ń ṣe àwọn àjò kan òun gangan fúnra rẹ̀ ẹni ìkórìíra ni níwájú Ọlọ́run ìwọ gan mọ̀ jù lọ àwọn tó lọ ń bá ìwọ gan ó mọ inú wọn mọ jẹ lómii lọ dẹ̀ ń ṣe ráwa tá a wà lórí social media ń sìn tá a wá jẹ́ ọ̀dọ́ tí ìgbésí ayé wa sì ní ìtumọ̀ tá a sì ní bẹ̀rù Ọlọ́run tó o bá lòbí láyé pé wọ́n pọ́blẹ́mù tí ọmọ mi fún ìyá àbí bàbá ló jẹ́ kó máa tójú bọlé kiri ìyá kan lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n gbé wọ́n lọ lé bàbá méjì àbí nǹkan tí wọ́n láwọn wá débọ̀ àwọn wá àdírẹ́sì yẹn lọ tó gbé lọ́ọ̀yà tí wọ́n lọ tó nígbà tí wọ́n débẹ̀ pé kọ́ bá ń wo ọkọ̀ bàbá yẹn ní ẹni tẹ́ ń wò yẹn dẹ̀ lọ́mọdé ọmọ kékeré kọ́lẹ̀ ń wá obìnrin àgbàlagbà díẹ̀ ní onírà àgbàlagbà díẹ̀ kọ́ àgbàlagbà gidi lẹ̀ wá òun ó ti lò yá yẹn bí ó ti lójú ọpọ́n kíní tó ń wò wọ́n ti mú yẹn náà màmá yẹn ti kó ti pàyà yẹn káwọn ìyá yín ẹ bá wọn ìyá wa sọ̀rọ̀ kí wọ́n gbélé wọn kọ́ yé tójú bọlé kiri mọ́
ìyá mi mi ò tà, ìyá mi ọkọ mi ò wọ yàrá mi láti jẹta, kò wọ yàrá mi láti bí oṣù mẹ́ta, ó ní ó bá lọ bí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti tún dún bú ẹ̀. Ilé ayé ti gbẹgẹ́, ẹ jẹ́ káwọn èèyàn jókòó. Ayé tá wà sí kí ìṣàlẹ̀ téèyàn ya ọ̀dọ̀ àfáà kiri, téèyàn ya lé wòlíì kiri ọlé babaláwo pé bá mi ṣáájò, jókòó sílé ẹ. Ẹlòmíì máa gbéra kúrò nílùú Ìbàdàn, Alábẹ́òkúta ló lọ ṣáájò, ó ti yàtọ̀ jókòó, ayé ti yàtọ̀ báyìí. Wà á kúrò nílùú Ìbàdàn, wà á ní ṣòní kiri, ó ti yàtọ̀ gbélé ẹ. Wà á kúrò Ìbàdàn, wà á ní pé òun lọ sí ìlú Kùránì, ibi tí wọ́n ti sọ Kùránì kalẹ̀ lọ́rin gẹ́gẹ́ ló ti fẹ́ lọ ṣoògùn. Àánú rẹ̀ ò ṣe mí. Aláàfáà tó bá wá lọ tó bá mú ọmọ lẹ̀ tó bá tún mú tó bá lọ gbé ọmọ odó tó lọ jọmọ́ tẹ lórí látẹ́ni. Ṣèbẹ́ tó máa tẹ̀sẹ̀ pé wọ́n á ti gbé bàbá relé wọn màmá relé fún bàbá relé, ṣèbẹ́ àti jẹ́ pé bóyá ẹni tó bá rí ṣé ẹni tó ti kún wẹ́lẹ̀wẹ̀lẹ̀ tó ti ta tó rí olórí ti gbórí tẹ́lẹ̀sẹ̀ ti gbẹ́sẹ̀ wọ́n fẹ́ sọ pé wọ́n ti gbé bàbá relé àbí màmá relé wọn ò ní ròrùn kankan fún. Wọn ò lè rí orin kankan kan fún. Ẹ jẹ́ ká ṣọ́ra wa, ẹ bá wọn òbí wa sọ̀rọ̀, àwọn ìyá yẹn tó yẹ pé bóyá ò tí ì máa rí ló ti ń tọ́jú lé sọ fún wọn pé mi ò pọ̀ ọ̀rọ̀ wọn iṣẹ́ mọ́mì màámi ẹ má wọrí màá lọ́kọ tèmi ẹgbẹ́lẹ̀ yín ẹ jókòó mi ò rán yín iṣẹ́ o, ilé ayé ti gbẹgẹ́ ẹ tètè wọ́n ni wọn o. Torí àwọn ìyá kan wà àwọn gangan ni tójú bọlé ẹran núrú o. Ìyá aláyé ìgbà kan àwọn ìyá wọn á máa wọn ọmọ wọn dání lọ sọ́dọ̀ aláàfáà lọ́dọ̀ wòlíì ọ̀dọ̀ babaláwo bá mi ṣàdúrà fẹ́ bá mi ṣiṣẹ́ ọkọ ọ̀run fún gbogbo ẹ̀. Ayé ti yàtọ̀ sí yìí o, ayé ìgbà ẹ sọ fún pé 24th century la wà eléyìí àti ìyá àtọmọ bí ò bá ṣọ́ra wọn á rún wọn mọ́lẹ̀ ni o. Bóyá tó ní kálukú bá ti lẹ́nu láti máa dúró, tó bá ti lè mọ ìwọ̀nba tó lè fi gbàdúrà, tó bá ti lè fi gbàdúrà, tó lè fi bọ́lọ̀ sọ̀rọ̀, bóyá oníkálukú máa mọ nǹkan tó ń ṣe. Mo mọ babaláwo rí, mo jẹ́ best friend ẹ̀, èmi ni àbí mo ṣe kíní kan, èmi mo máa ń sanwó fún, wọ́n máa ń béèrè mi, tí wọ́n bá gbúrò mi ọjọ́ mẹ́ta, wọ́n máa ń béèrè, àwọn ló máa ń ṣiṣẹ́ fún mi. Ilé ayé ti yàtọ̀. Ìwọ tó bá lè ka Bíbélì ẹ kà, tẹ́ pé Kùránì tó bá lọ lè ké lọ́ra ti Yorùbá ẹ̀ àbí tó lóyìnbó ẹ̀ kó o kà kó o understand ẹ̀ kó o lè fi bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀. Àkọ́dé Murita Alabi Ọlọ́ni in Islamic proper, there's nothing like spiritual consultation in the first place. Lack of faith and proper understanding of the religion puts people into such. Ọlọ́run á jẹ́ káwọn ènìyàn gbọ́. Bíbélì gan sọ pé àwọn èèyàn mi ṣègbè torí pé wọn ò ní ìmọ̀. Àìní ìmọ̀ tó òun ló fà káwọn èèyàn máa tójú bọlé. Ọlọ́run sọ pé ní etí òun ò di láti gbọ́ wa, ọwọ́ òun ò kúrú láti gbà wá. Let's ask God ourselves. Ẹ̀yin màmá tẹ́ máa jókòó sí orí ìrun, tẹ́ máa kírun wákàtí 5, tẹ́ tún lọ lé aláàfáà tẹ́ mọ̀ wọn wọ́ ẹ̀mọ̀ wọn tún kiri. Kí lẹ̀ ń bá ká? Ṣé ti rí báyìí? Èyí ò dẹ̀ gbọ́dọ̀ jìyà lórí àwọn tá a tún wá lọ́mọ ní institution. Ẹ jẹ́ ká mọ̀ bá ọmọ wa sọ̀rọ̀, because irú àwọn tí wọ́n pa ayé lẹ́nu jẹ́ mẹ́ta bí kó máa sáàfù lọ́wọ́, bí kó wà níbi final year, wọ́n kàn waste àwọn ọmọ ẹni. Ẹ jọ̀ọ́ please. So ẹ̀yin ògbó Olórin abẹ̀yìn nítorí tọlọ́run, tẹ́ bá fẹ́ fún wa ní update ẹ fún wa ní full update. Ẹ jẹ́ káwọn press yẹn jẹ́ kó ṣiṣẹ́, ẹ bá wa sọ fún wọn kó bá wa ṣiṣẹ́, because àwọn kan wà tẹ́yìn máa tẹ́ bóyá ẹ lè ṣàlàyé lóòótọ́ due to bóyá torí ẹ̀ kì í ṣe press, but bóyá lè ṣàlàyé tí ta lọ náà fún wa náà, gbogbo ẹ̀ lè ṣàlàyé fún wa, kò sí nǹkan tẹ́ fi bù mí wà mọ́ ní tẹ́ ṣe tí ẹ wọ ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù, ẹ ṣàlàyé tẹ́ bá máa ṣàlàyé ẹ ṣàlàyé fún wa lórí ìyẹn ibi tá a fi àjọ ibi tá a fi ọ̀rọ̀ yẹn sì sí nìyẹn. Iṣẹ́ ìwádìí ṣe ń lọ lọ, ó di March 6, bóyá tó bá yá ta tún máa rí àwọn tó ń jáde, àwọn tó wà ní court, tó ẹnìkan ni mo ṣòrí tó fún wa ní full details láti Ìlọrin, tó fún wa tó dẹ̀ send ó post video yẹn nǹkan tó ṣẹlẹ̀ nínú court, ó post fún wa ráńpẹ́, so tó report from Ìlọrin. So we want to see more of it, please. We need more of it. Iléeṣẹ́ ọlọ́pàá adẹ̀ nídìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ́ ṣe fún, tẹ́ máa ṣe, tẹ́ máa ṣàfihàn ẹ̀, tí gbogbo àwọn mídíà dẹ̀ máa wà ń bẹ̀, tẹ́ máa bá wa béèrè dáadáa, tẹ́ máa bá wa tẹ̀ ń fún gbogbo àwọn àfáà ńláńlá tó bá jẹ́ pé wọ́n bá wà ń bẹ̀, kẹ́ bá wa kó wọn, àwọn àfáà kéékèèké tó bá wà ń bẹ̀ bá wa kó wọn, gbogbo ẹnikẹ́ni àtàwọn yahoo tó bá wà ń bẹ̀ tó ń rorí tó ń rapá, tí ò bá sí ẹ mọ̀ pé tí àwọn pípò yẹn tí wọ́n ń pààyàn yẹn tí wọ́n bá kéré ní ìgbà lọ́wọ́ wọn, tí wọ́n kéré ní ìrà wọn ní máa ṣe. Irú ọmọ yẹn, irú bọ̀bọ̀ yẹn tó fi pa lady yẹn sí, ó máa ní àwọn tó bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ mọ̀ pé náà ti kó ọwọ́ sínú ike, ó wá da ṣìnáàpù lé lórí. Nìkan náà ló ti rí. So those are the questions you need to ask. Àwọn olóńkọ níṣẹ́, bóyá lọ tó pé àgbà tó parí iṣẹ́ àfà, bóyá lọ kọ́ṣẹ́ babaláwo, ó yẹ ká mọ̀.
Ọlọ́run á ràn wá lọ́wọ́ àníṣírin. My name is Akian Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní ìṣirìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.